kẹ́yìn wa ṣáájú wa lọ o àyálò láyé o tá a gbọ́n bí ifá tá a mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ayé ọ̀hún ọ̀lọ́ títì á padà kú náà ni n ló jẹ́ ń fẹ́ ká gbélé ayé ṣe rere ẹ jẹ́ á gbìyànjú ká pàjùbàálẹ̀ dé ṣú àlọ́lọ́ ká gbìyànjú ká jó kan tó dùn lẹ́ẹ̀dọ́mọ́ torí gbogbo ń tá a bá gbélé ayé ṣe gbogbo ẹ̀ ní ó dìtàn. tó lọ́kọ tó bímọ tó wà ṣẹ̀ṣẹ̀ gbé orí Facebook tó yẹ pé àǹtí ẹ ti hàn bí ọlé ọdún kẹwàá rẹ̀ rèé lé ọkọ kọ̀gbọ́ pa kọ̀gbọ́ po ṣe mọ̀ pé ó yẹ wọ́n ṣọ́ra ṣùgbọ́n kò sẹ́ni tí ó kìlọ̀ fún wọn gbogbo ń tá a bá mọ̀ ṣe ká gbìyànjú ká má fàṣejù kún so ti yọ so gbogbo tí ń ṣèyún kì í sọ̀dọ̀ òṣèré nìkan gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ mọ̀wé náà tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ mọ̀ yọ tẹ́ ẹ mọ̀ fi bọ́bẹ̀ ẹni wà lórí ẹ̀sìn tó fẹ́ ṣe déédéé sọ pé yóò tìrò náà ni àwọn alágbèlé ṣe fújà gbogbo tí wọn ò ní tí wọn lè fi pòkìkí ara wọn gẹ́gẹ́ bí ẹni ò ní yìí ni wọ́n máa wá kúnra wọn èmi ń ṣe nítorí obìnrin èmi ń ṣe nítorí àti lu mọ̀lẹ́bí bí ń jìbìtì èmi ń ṣe nítorí àti lu ìdílé ń jìbìtì yẹ pé lóde òní wọn alẹ́ ni wọ́n bá lówó lọ́hùn ìjọba ifá ò mọ ọmọ owó lókùn ti mú yàn kí n mọ́ tiẹ̀ sọ ń pa ẹ̀yùn torí ẹni ọba lèmi náà gbogbo ohun tí mú wọn ṣerú ẹ̀ náà nu a sì gbọ́dọ̀ ṣọ́ra fún a gbọ́dọ̀ ṣọ́ra fún ìwà àtiròbẹ́lẹ̀sìn dọ́gba ìwà àgbèléṣe fújà torí pọ̀ fẹ́ náwó òòlò lọ ọwọ́ à ń rí ìgbowó eléèlé torí pé bí kọ́nàrìbù kínní kan bá wá 1 million ni ó fún mi bí mínísítà kan bá wá 2 million ni ó fún mi lòjò bá bọ́jọ́ jẹ́ lẹ́nìkan kan ò lè wá bí ìnáwó ṣé kò ti dáràn jọ́kejì ó ṣeé ṣe kẹ́ ẹ mọ́ rí lù torí pé gbèlè ṣe fújà ni ṣé ti ọgbọ́gbọ́n tẹ̀yìn wí pé ń fira wọn hàn láàyè èmi wọ́n mọ̀ pé ìṣàwàdà torí ti gbogbo ayé ò rí ṣùgbọ́n tá a bá débẹ̀ ẹnìkan lè rí mi kódà ẹ̀tẹ́ ní kàn rẹ̀ rírà ní kàn pupa ọ̀gẹ̀dẹ̀ ríran ní kàn gbogbo ní pupa ìṣúrú lóòótọ́ onímẹ́ta pọ̀ lẹ́dẹ̀ ṣùgbọ́n ojú mẹ́ta tó jẹ́ tọlọ́fà náà ò jẹ́ ẹyọ kan lọ so kí n wá hùwà kan ní ìsìn kí n lọ lu jìbìtì èèyàn ò lè pe bèè tí wọ́n èdú èbí ọba yà sí so ti yọ òṣèré kì í lu jìbìtì wọn yìí sì ṣàṣejù àìsábà ṣàṣehàn ẹ ń bá ṣàṣehàn ẹ mọ ohun tí ọkàn rẹ̀ láì tiẹ̀ bá wọn sọ rárá ìgbà mélòó ni nǹkan fi tán irú àwa yìí ní ìsìn ìgbà àti rí ń jọ nǹkan yìí kò dàbí mọ́ nígbà tí ayé ogbó bá dákòókò wọn láàrin náà ó sinmi ìmí ọ̀sọ̀rọ̀ tí wọn ò ní gbọ́ ń ta ń bẹ̀ wọn ṣùgbọ́n ó ń ṣe wọ́n ní mọ̀jẹ̀sìn lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ ráńdè mọ̀jẹ̀sìn ojú bá ti máa ń kọ́ yóò mọ̀ ṣe bíi kódógún irú ẹ̀ ni wọ́n àsìkò tán náà ní fèmí ẹ̀ wọ́n fẹ́ kí gbogbo ayé ó mọ̀ wọ́n bí ìbá ṣe pé kínní Yorùbá níbi sùn ẹni bá ta àádọ́ọ̀bù jẹ ni torí kí wọ́n má bàa wò pé kí ni à ń ṣe mọ̀jẹ̀ ń sọ jù láàrin àwọn èèyàn kí n máa lọ ṣẹ̀ wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ọwọ́ wọn là ń tí ń rí nǹkan jẹ lóde òní ọ̀gá ẹ̀ bá ń ṣe sim mẹ́rin 25,000 mo ní ìjọba gbọ́ pé wọ́n ló bùn lórí fíìmù tó o bá tiẹ̀ pé yóò pé máa pín sáà tó ti yọ máa tì mí lu àwọn obìnrin ìjọba dọ́dọ̀ kan náà wọn wàá dalẹ̀ bẹ́ẹ̀ tí ṣe yìí kó ṣàlàyé wọ́n jẹ́ mi ọ́ sọ jù ṣùgbọ́n tó bọ́jọ́rọ̀ àwọn ọkùnrin èyí ò ní ìtànà kí lójú mi ò tó ojú mi tó díẹ̀ ń tọ̀ bọ́. Yorùbá tí ó wá sí mi lọ́kàn ó ní ìgbà tí ara bá tùgbẹ́ láàárẹ̀ sú gbígbó bá gbẹ tán èṣù á ya lọ èṣù tí mo fẹ́ sọ̀rọ̀ bá low cost èṣù tí máa jẹ oko oorun a máa lo òwe yìí lásìkò tí èèyàn kan bá ní owó tó lọ́rọ̀ yóò wà lọ́rẹ̀ẹ́ púpọ̀ àwọn míì ó lè jẹ́ pé àsìkò tí a rí pówó ń bẹ lé oríṣìí obìnrin tó ti bá sọ̀rọ̀ ńgbà tí èlò lọ gbogbo wọn wá súnmọ́ ìyẹn ni pé àsìkò tára gbá tùgbẹ́ àárẹ̀ sú gbígbó bá gbẹ tán igbó ta lọ́gbẹ́ ni ìgbà tó jẹ́ broke time tí òǹtọ̀ ń ò sí ń pò mọ́ dépò yọ ràn wá lọ́wọ́ kálukú ọ̀wà bá tiẹ̀ lọ ìgbà tára bá tùgbẹ́ láàárẹ̀ sú gbígbó bá gbẹ tán èṣù á ya lọ ó fi hàn pé àsìkò téèyàn bá wà nípò yálà ẹnu iṣẹ́ kan ló nípò láti gbà yàn ṣiṣẹ́ láti ràn yàn lọ́wọ́
gbogbo oríṣi ọ̀rẹ́ rẹ̀ ó tún wá pọ̀ sí tàbọ̀ wà nípò òṣèlú tí òkìkí ẹ̀ ń kàn tí kálukú ọmọ sáré tẹ̀lé tó bá di pé onítọ̀hún ò sí nípò mọ́ tàbí owó ò sílò ẹ̀ tó nǹkan mọ́ gbogbo àwọn ọ̀rẹ́ yìí ó sá lọ àsìkò tí ara bá tùgbẹ́ láàárẹ̀ sú bí gbó bá gbẹ tán èṣù wọn á ya lọ gbogbo olóṣèlú mi torí pé oríṣi ọkọ̀ ló gbé kalẹ̀ èrò wa pọ̀ lẹ́yìn ẹ̀ tí ń rówó ná fún wọn yọkàn rí i pé ńgbà gbó bá gbẹ tán ìbọyá lómi ló tó yọjú ni o àbẹ́sẹ̀ kan ni wọ́n kà sí lẹ́sẹ̀ àbẹ́nìkan ni ọ̀tẹ́ lọ́rùn tó náà rò pé kí là ń tẹ̀lé fún kálukú ẹ̀ kàn rí pé ó dìbò wọn ò dìbò fún èṣù yà lọ ńgbà gbogbo ẹ̀ tán a máa lo òwe yìí láti kìlọ̀ fún ẹnikẹ́ni tó bá wà nípò pé kónítọ̀hún ó ṣe pẹ̀lẹ́ bí èṣù bá jókòó tán èṣù ń lọ bí gbó bá gbẹ tán èṣù á ya lọ ntí mi lo ya lọ fún èṣù ni pé wọn èyí dárìn lọ́kàn ọ̀pọ̀ lèṣù fi yagi ọ̀pọ̀ lèṣù máa rìn èṣù low cost tí ọba ti pé ẹ̀rùn dé ẹ̀ ní fojú kàn wọ́n torí kò sí ní tí wọ́n jẹ nínú oko tí wọ́n jẹ gbógbígbẹ èṣù ìgbà tí ara bá tùgbẹ́ láàárẹ̀ ṣú gbígbó bá gbẹ tán èṣù á ya lọ owó ìkìlọ̀ ni pàápàá fún ẹni ọba wà nípò pé kó ní kálukú ṣe pẹ̀lẹ́ ọwọ́ epo láráyé bá ní lá wọn ìbáyàn láwọ ẹ̀jẹ̀ ẹ kò níjú báyìí lọ fún olówó ìmọ̀wé tòní ńgbà míì ẹ̀ tàn gbọ́n nǹkan tuntun ire o. o ti ń ṣídìí ẹ̀ ọlọ́mọ ọ́lẹ̀ wọ́n ọmọkùnrin tó dúró lẹ́yìn rẹ̀ níjọ́ tí kámẹ́rà roll ní mo bí ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ tó yẹ pé jọ́kẹjọ aláti wá aṣọ ọkọ ọmọ ńlé wọn ò mọ̀ fún láàyè ṣe mọ̀ pé ìbáwí ń bẹ láàrin wa ń gbà náà ọ̀wọ̀ ń bẹ ẹ̀rù wà ìyàwó mi bímọ mo fẹ́ lọ́ọ́ wọn ni rọ unless you will lose your role èmi sì fẹ́ràn iṣẹ́ pàápàá nítorí ọjọ́ òní wọ́n fi mí ṣe olúgbọ́n ṣe sì mọ̀ pé pàtàkì ni olúgbọ́n ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bó wà ní ìkómọkànlá kò tiẹ̀ kúkú sówó àwa náà máa bọ́ lọ́n dúró gbogbo ìgbà náà ni mo á ní bó láti wá ṣe Musiliu dáṣọ fúnjó ó mọ̀ bọ̀ Mọ̀dínà bímọ ọ̀la ní kó mọ ọmọ lọ ó ní kí ni kò ń sọ mi sọ tọ́ bá rí so Musiliu dáṣọ fúnjó Musiliu lọ sọ yìí náà so sọ pé mo rí tàn yẹn pa. Yes, gbogbo ayé fẹ́ gbọ́ ìròyìn fáráyé. Kí ló à ń bì mí láti jó o mo sì lè dìímú tí n bá wà nú oko mi tí mo fẹ́ tó nǹkan kan ṣe bóyá ń lé adìẹ àbí nǹkan kan mo sáré pé tí ò ní ìdí kí n pe káfíńtà ṣùgbọ́n n ò dìímú ò lè gúnlé kankan mọ́ ìgbà ilé tí mo kọ́ ń bàdàn ọ̀rẹ́ mi lọ́wọ́ ṣe Musiliu dáṣọ fúnjó ìgbà tí mo sì dẹ́dẹ́ náà mo ti mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn kápẹ́ńtà abẹ náà mo pè ọ̀rẹ́ mi kan ti ń bẹ tájọ wà ní community àárín àgọ́ là á pè ó ní bá mi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó bá jẹ máa ń di hámà mú. ṣe rí àsìkò tí a bọ́ di iṣẹ́ tíátà a rí i pé n tí ọ̀pọ̀lọpọ̀ máa tọpinpin àwọn ọ̀gá tá a bá ń gbà náà bí ràn lérè pàìmọ́ wọ́n ń tọpinpin èdè Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn audience náà láwọn olùgbọ́ wa ó gbédè ni ọmọ wí fún ẹni bá mọ Yorùbá sọ nípa èdè Yorùbá yìí ti wà lára mi nígbà mo ti wà modern school Baptist secondary modern school bọ̀dá kan bẹ à ń pè ní Ọdẹpẹjú ó ti kú nísìnyí ní tíṣà wa àwa bàbá Yorùbá bàbá àti nǹkan kan tí wọ́n máa ń pinnu ṣe pé artwork wọ́n da èdè Yorùbá pọ̀ mọ́ nǹkan á ṣiṣẹ́ ọ̀nà nígbà náà iṣẹ́ tó mọ̀ jù nù bàbá òun ló bí ọmọ kan tó náà di pàtàkì lónìí ó ṣiṣẹ́ ní Adeleke University wọ́n ń pè bọ́ yẹn ní Abẹnugan Sunday Ọdẹpẹjú Ògúndìjí Ọdẹpẹjú ni bàbá òun jẹ́ ọ̀gá mi ni nínú ìtàn mo gbọ́ wípé Ọdẹpẹjú yìí fáìn gan ìlà tó kọ wọn ló gbé wá látọ̀run ni nígbà mo sì dàgbà tí mo dẹ́dẹ́ náà wọn ò jiyàn but ọ̀gá ti kú àwọn gan ni á jẹ́ kí a mọ̀ pé èdè Yorùbá ó wúlò lọ́jọ́ iwájú torí máa jọ gbogbo wa lójú pé akínlà ń kọ́nu Yorùbá èdè òyìnbó ń ló wù àwa ṣùgbọ́n àwọn eléyìí sáà ń takú òun àti Mr. bàbá àgbà náà òun wá láti Rágbìjí bí n bá rántí ó kọ ẹ̀ ń wì fún àwọn méjì ní Baptist lọ́dún náà bàbá Yorùbá ni wọ́n ní wọ́n ti bọ́ àwọn lọ́rùn dandan
àfi mo ṣe dé Ìbàdàn tí mo sáré pé iṣẹ́ tíátà ó wù mí ọ̀pọ̀lọpọ̀ tí sì ń ṣe náà tí wọ́n fi máa admire wọn ni pé ọ̀gbẹ́dẹ̀ ṣẹ̀sì mọ̀ pé ńgbà mo wà lóko wa ọ̀pọ̀lọpọ̀ àṣà Yorùbá yìí ló yé mi ìdí ni pé kò kúkú sí ọ̀mọ̀wé kankan Yorùbá náà oríṣiríṣi àwọn alágbe bíi etí yẹrí wọn á wá sábà wa bí ọdún mo sáré pé ìgbà náà ni mo ti ń gbàdáwìn bóyá ìranù ni kí n pè àbí bákan èyí tó jéde Yorùbá ó yé mi wọ́n ní tí ọmọdé bá ń sàgbà bá ń sọ̀rọ̀ tọmọdé ó bá dáhùn sí pọ́pẹ́ títí àmọ́ tí wọ́n ń sọ nígbà téèyàn bá ṣiṣẹ́ kan tí wọ́n ń kí kú iṣẹ́ sẹ́mọ̀ kó ṣe dáadáa nù àwọn tó jẹ́ ọwọ́ mi lẹ́wùjù ni bàbá wa Adébáyọ̀ Fálétí pé Ládèjì ó gbìyànjú níjọ́ kan ló ní Aládèjì Múnísà kọ́fà ìwé tá a bá fẹ́ pè Yorùbá back cover kí n la lè lo Yorùbá orí Ọlọ́run kan fún mi ni mo ní bàbá back cover tá a bá pè lé èpo ńkọ́ èpo ẹ̀yìn ìwé ọ̀rọ̀ abọ̀ mi lọ inú mi dùn torí láyé ìgbà tá à ń wí WNBS WNTV níbẹ̀ nìkan bá ń ti ń bá a lọ ẹni o mọ̀jẹ̀ ń tán o ìnira ń bẹ mi orí ìtàgé lóde òní wo èmi mo bí ọmọ méjèèjì sójú ọ bí n bá ní rí àṣà nísìn kálukú ó gbé fọ́ọ̀mù wa ni pé kí n sáìn mi ń wáyé gbogbo ọmọ ọlọ́mọ tá a jọ ṣe ọ̀fẹ́ ni inú wa máa ń dùn ni gbogbo ẹ ti dowó ọmọ jáde kó iye wọn rà á eré orí ìtàgé ò rọrùn mọ́ nísìn àwọn tí ó bá ṣeré orí ìtàgé yàtọ̀ sí pé ọmọ wa tí ń lọ school dé school tí ń lo àwọn novel àwọn ìwé kan tí wọ́n rò pé wà nínú syllabus ọmọ iléèwé kò ní í jọ eré orí ìtàgé tòde òní eré orí ìtàgé tòde òní bí ìgbà pẹ́lá ń lọ pidán ni oríṣiríṣi mọ́tò lẹ́yìn kẹ́rù background kì í ṣàǹtà cotton mọ́ látijọ́ cotton photographer àwa máa tọrọ ẹ̀ ọ̀gá kan ti ń bẹ ní agbókojó bọ̀sún photo bàbá àjẹ̀bù bàbá lérè background tí ó lò mọ́ yóò kó fún wa yóò sì ń gba ìgbà náà ìgbà náà a máa lo ṣáná táwọn haúsá fi máa ń create bedroom ṣọ́ọ̀mọ̀ kókó báyìí tá a rù tá a fi kóra wọn sóti yọ nísìn kọ́ sáàyè èèyàn mọ́ ṣe stage ni lọ wo stage tẹ́ fẹ́ lò wà á create set tẹ́ lè ṣílẹ̀kùn wọlé ṣílẹ̀kùn jáde sóti yọ nísìn tó bá ń wò ó rí pé ọkọjá tí ẹnìkan lè dá ṣe eré orí ìtàgé ó nira ni kì í ṣe pé ó gbà yìí ẹ̀rẹ̀ àwò ńgbà bá mú odidi àgbébọ̀ adìẹ tá a fi ṣoògùn àtẹ̀wọn afẹ́ fi mẹ́yẹ ni o ẹ̀ṣọ́ ẹyẹ tó tóbi ju àgbébọ̀ adìẹ lọ ṣe pé shortage ni èlò lẹ́gbà tíkẹ́ẹ̀tì lè gbà 5,000 ọ̀pọ̀lọpọ̀ sinimá ò tiẹ̀ ní jí ó jáde ńlé so ti ọ lóòótọ́ ńgbà tá a ń tẹ̀ra mọ́ home use video wọ̀nyí àwọn aims and objectives wa ńgbà náà ni pé kọ́ mọ̀ keep àwọn èèyàn wa busy tí ò ní pa ń lọ lé ọtí à ń lọ jà à ń lọ òde tí ò tọ́ ń bọ̀ wá ti dín sinimá tó ń wò so ti yọ nísìn so ó wá ti ṣẹ so ti yọ nísìn eré orí ìtàgé àkàrà ọgbà yìí ń jọ léyà mọ́ bàbá rẹ̀ ní bálà ọ̀nà ọ̀là ọ̀yá àti sá òwe jọ̀hún ó dàbí pé àtùpà kì í rìnà rídìí rẹ̀ ó ní rí adé láfẹ́mi láti ṣùgbọ́n tí n bá fẹ́ lò Ọlọ́run ń jẹ́ kí inspiration yẹn wá ó kù kí n mú pẹ́ẹ́nì kí n kọ́lẹ̀ ó lè díẹ̀ then ẹnìkan tí ó fi lọ̀ mí ó ní kó jẹ́ through recordings pé ẹlòmíì tá a bá pa 1000 proverbs ó ní tó bá slot ẹ̀ yìnyín ó lè wò mọ́jú èèyàn ò lè mí rò pé ó lè rọrùn ṣùgbọ́n kí n múwèé mọ́ kọ̀wé ó nira bí mo ti wá yìí kò jẹ́ kí gbogbo nǹkan báwọn jẹ́ ń lógún tó bá wù àwọn eléyìí kí wọ́n kọ́ yóò sì wù wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tá a bá gbáyé náà kálukú lọ ó fi gbogbo ẹlẹ́ fáwọn ọmọ ni àtàwọn ọ̀rẹ́ so ìwé kíkọ́ mi ò ronú pẹ̀ èmi ọ̀rẹ́ mi ti dáwọ́lé ń jọkàn Látòyọ̀sí Àlàdé Arígbábuwó ó ti kú ṣe àpò pé wọn kàwé ṣùgbọ́n ọlákíkanjú ńgbà bá kọ́kọ́ ńgbà wá di pé a kò lọ sí printing kẹ́ní kan ni wọ́n mọ̀ pé iye báyìí ni tí ó edit ẹ̀ gbogbo oríṣiríṣi conditions wọn ń wá ní kálukú ètò wọn bẹ̀ pé ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ Ọlọ́run mọ̀ fún mi so tí a bá ṣe tó bá dá ńgbà àyìnbó ti ayédèrò ó ti ń wà recorded so bá tiẹ̀ pa mọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ tàbí àwọn kan ń bẹ tí wọ́n jẹ́ ajínasẹ̀ tí jẹun ajígbọ́n ni irú ẹ̀ nìwọ̀ yìí
gbogbo ń tó bá gbọ́ lẹ́nu mi ọ bá dá alẹ́ lórí rédíò yá dàbí pé mo gbọ́ lẹ́nu ẹ̀ tí ò má wàá ṣe wàhálà wèrè kankan mọ́nu so ti yọ ajínàṣẹ tí jẹun ajígbọ́n ni ọmọ wọn ẹ̀yin náà ni ẹ̀yin pìrìsẹ́ńtà wa àgbàlódé ẹ béèrè ọ̀rọ̀ pẹ̀lú ìdùnnú làwọn yé dání ló ń gbà tá àkókò rà ńgbà ẹ bá gbé kalẹ̀ yóò dàbí ìpábà yín lẹ ti gbé a so kò ní ìdí kí n ṣe wàhálà kankan ẹ̀sìn tó ṣáájú ti gba fọ́ọ̀sì náà ẹ̀yin lẹ wà lókè sábà mú kí ní ọwọ́ yín tèmi. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.